ẹ̀yin ni ọkọ yín mú ẹjọ́ yín wá. ṣé wọ́n parọ́ mọ́ yín ni. wọ́n máa tọ́wọ̀ ṣàlàyé torí mo ò sí bíbá yìí ní lásìkò. ọmọ ìlú wo ni. Abẹ́òkúta. Abẹ́òkúta níbo lẹ ti wá báyìí. àti Ifọ̀. Ifọ̀ màmá bò lẹ́yìn ṣe jẹ́. ìyá ọkọ ni mo jẹ́. ẹ̀yin nìyá wọn. bẹ́ẹ̀ni. ọmọ ìlú wo làwọn. ọmọ Abẹ́òkúta ni. Abẹ́òkúta làwọn náà. Ìbàdàn lèmi. bàbá wọn ní Abẹ́òkúta. Ìbàdàn lèmi ọmọ Àlíwò ni mi. ṣé wọ́n wà òkè. kó lè wà òkè náà ni mo torí ẹ̀ wá síbi. wọ́n wà òkè mọ́ báyìí. bẹ́ẹ̀ni sá. aṣọ tí ẹ wọ̀ yìí ojú aṣọ ni àbódì aṣọ. ojú ni bọ́n ṣe rà ní. bọ́n ṣe ṣe nù. bẹ́ẹ̀ni sá. ẹ mọ̀ ìrarú aṣọ yìí mọ́ èbó tó ṣe báyìí gan kò pé káwá wọ̀ ń bí wọ́n á sojú dòdì sójú ẹ mọ̀ dá ìwọ̀n ìbò nù. kí ni ẹ lóbìnrin ṣe. ìyàwó ọmọ mi ni nígbà tó lóyún òun náà ni mo mú wọlé láti day one tó dẹ̀ ti lóyún làwọn òbí ẹ̀ ti tì sí mi. ìyá ẹ̀ gan sọ fún mi pé nǹkan kan gbọ́dọ̀ ṣe but a dá ìdáhùn ọ̀rọ̀ yẹn wípé ọlọ́run ò ní jẹ́ nǹkan ó ṣàbímọ lédè kan láti ìgbà tó dẹ̀ ti bímọ ọmọ eléyìí iṣẹ́ aluminium ni mo ní ó kọ́ pọ̀ ní òótọ́ àti òdodo ó ń tẹ fóònù. ó ń ṣe ìyàwó. bẹ́ẹ̀ ni sà òun pẹ̀lú ẹ̀ náà ni wọ́n jọ máa ń bóyìnbó sọ̀rọ̀ nígbà tó dẹ̀ ya mú rí pé ìjà ṣàn ṣẹlẹ̀ láàrin wọn kí ló dé ọmọ mi ò máa ní àmọ́ mi òun ti ṣọ́jà ara o òun ò mọ̀ pé ìyàwó òun pé bó ṣe rí ní ìtẹ́lẹ̀ òun wípé public toilet ni wọ́n pè ìyàwó òun ò mọ̀ pé ó ti ṣiṣẹ́ aṣẹ́wó rí mo nígbà tó mọ̀ pé ó ti ṣiṣẹ́ aṣẹ́wó rí ó dẹ̀ ti bímọ fún ẹ kò sí wàhálà ṣàdédé ni mo rí pé jàǹdé tẹ́lẹ̀ bá máa sọ anú post ọkùnrin kan níjọ́ tí mo dẹ̀ bá a sọ̀rọ̀ tá a dùnú ilé náà lájọ́ ń gbéngbà yẹn mo wá dá lóhùn ní tó bá jẹ́wọ́ náà ní tá a bá fi ṣe é kò gbọ́ pé ó ń bóbìnrin kan sọ̀rọ̀ tó máa rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ understand ara yín mọ̀ wọ́kọ ẹ kó ọkọ ẹ náà dẹ̀ mọ̀ wá ara rẹ̀ kíjà má lè máa wá mọ́ lẹ́yìn ìgbà yẹn ni mo rí wípé ọmọ mi àfi bíi gògògògò ó kọ́kọ́ máa ń fi tó bá gbowó àfowó sínú àkáǹtì mi nígbà tó yá ó change àkáǹtì ní orúkọ Zainab Ọláyọkùn tó bá fẹ́ fún mi ní owó gangan láti inú àkáǹtì Zainab ni ó ti fún mi èmi ò tiẹ̀ ríro ó kàn díjọ́ kan ní àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ wọn láwọn kọjá níbi ojú wíńdò àwọn gbọ́n Zainab Ọláyọ Precious ọmọ lágbájá gbogbo tí máa ti ń bẹ̀ sọ irú kí wọn lè léyìí ní tilẹ̀ tọ́lọ́hún eléyìí náà ó mu igbó wọ́n dẹ̀jọ́ máa ń mú ni òun pẹ̀lú ẹ̀gán gbà mí inú ilé yóò máa bá yí mu wá ní à ìwọ tó ní ọkọ ẹ mú gbó tó ń complain ṣé bí ìwọ náà ló ń bá yí ṣálédè kan o la rí pé ọkọ àròpá àárín wọn rún pé wọ́n ti understand ara wọn ni àṣẹ nǹkan míì ni ó ti lọ ṣe lẹ́yìn yẹn ni mo rí tí ọkọ ń bàjà níjọ́ kan wípé ẹni tó ṣe kinní yẹn fún ẹ ó yá voice note tó ń gbọ́ yìí ìjẹ́rú voice note wo ọkọ jẹ́ ó yé mi wípé ń gbọ́ voice note wípé wọ́n ní kí màmá òun Zainab ní pé kí ẹni yẹn kó má gbé kinní yẹn wá fún òun kó lọ gbé fún màmá òun kí màmá òun lọ bá wọn ṣe sétí odò àti gbọ́ yẹn ó ti lọ mo pe bàbá ẹ̀ mo dẹ̀ ṣàlàyé fún wọn bàbá ò gbé ní Ifọ̀ yẹn Ondo State ni bàbá yẹn ń gbé bàbá yẹn dá a débi wípé ìyẹn bàbá Zainab ó ṣàdí wípé bàbá yẹn ń jẹ́ kó yé mi pé táwọn bá wálé wọ́n wálé nínú ilé yá kó tó wá di inú ilé yá yẹn ní last year lọmọ mi ti rí máa mú kinní yẹn ó ti jábọ́ lọ́wọ́ wọn ti rí kinní nínú ilé ó ti jábọ́. kẹ́nìkan ọba ọmú. ó jábọ́ ó ti jábọ́. ọgbọ́dọ̀ lọ́wọ́. ó ní. kí lẹ pé. ó ti rí kinní nínú ilé. débi wípé àwọn ènìyàn. inú tọ́wà ìṣèkò dẹ̀kọ́ àbí kí ni. ìwọ ẹtu kékeré ni ọtí. bẹ́ẹ̀ni gbogbo àwọn ará àdúgbò ni wọ́n bá wa dá sí nínú fóònù tí mo mú lọ́wọ́ yìí. títí àní bá mi lẹ́rù tí n lè fọ́ ọmú náà. nínú fóònù tí mo mú lọ́wọ́ yìí. ẹ wo ẹ dákun o ẹ̀yin ọmọ yìí ẹ mọ́ tètè sí ẹ lọ́wọ́ tá a wà yìí o ẹ mọ́ sọ pé àbórí ẹnìkan burú kọ́ mọ̀ mọ́ burú lójú ẹsẹ̀ o ẹ mọ́ sọ pé orí ẹnìkan gbálẹ̀ kọ́ mọ̀ mọ́ forí gbálẹ̀ o
àwọn nǹkan báwọn ó máa ṣiṣẹ́ o Ọlọ́run ṣàánú wa o ọ̀yà. ó ṣáàdì wípé bàbá ẹ̀ ní láti wá sọ fún mi pé táwọn bá wálé nínú iléyá wọ́n dẹ̀ wálé Friday ní iléyá pé káwa lọ kí wọ́n Sunday wọ́n ní bàbá ti padà ọ̀rọ̀ tí mọ́mí Zainab ti sọ fún wọn ó ti convince màmá yẹn bàbá yẹn ti lọ gbogbo dẹ̀ tún ya ìjà pọ̀ lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ pé bàbá ẹ̀ ní láti sọ fún mi pé kí n sọ fún kí n ṣe mo lè ṣe oore kan fáwọn pé kí n bá wọn fún ní owó kó máa lọ ọ̀dọ̀ màmá ẹ̀ ìjọ́ kejì ni màmá yẹn ṣàtò wá láàárọ̀ ọjọ́ kejì náà ìjà dé o débi wípé téèyàn kan bá kọjá tó jẹ́ pé ó jọ Zainab tí ò bá padà rí láàrin ìṣẹ́jú kan yóò máa wá káàkiri ni bí Zainab náà bá sùn tí ó jẹ́ wípé wọ́n jọ sùn tó bá dìde lọ tọ̀ báyìí wàhálà ni ṣálédè kan ó dẹ̀ wọ́n fi jà wọ́n lọlé wọn nínú oṣù kejì ọdún ńgbòdì nínú oṣù kejì ọdún yẹn tí wọ́n ti lọ eléyìí sì ń lọ síbẹ̀ wọ́n jọ ń rí ọmọ wọ́n jọ ń sùn lóòtẹ́ẹ̀lì nífọ̀ náà ni títí tó fi di àsìkò tí Ọmọwùmí Ẹlẹ́kùrọ́ Adéṣọlá àti agbègbè tó yíká. títí tó fi di àsìkò tí Ọmọwùmí Ẹlẹ́kùrọ́ Adéṣọlá àti agbègbè tó. ọ̀rọ̀ Precious àti Zainab òun à ń sọ lọ́wọ́ màmá ṣàlàyé bí gbẹ̀tugbẹ̀tu ṣe jẹ́ wọ́n dẹ̀ mú gbẹ̀tugbẹ̀tu ọ̀hún wá ṣé ẹ ti fi àwọn èèyàn ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ nígbà tí wọ́n wá ẹ ti hàn wọ́n tó gbẹtugbẹtu sì níwájú mi Ọlọ́run pẹ̀sájà máa sọ nǹkan gidi fúnra wa síra wa ní báyìí o ẹ dákun ṣé orí gbẹtugbẹtu ò pé ni àti gbẹtugbẹtu àtàfọ̀ṣẹ orí yín dàrú ni tó jẹ́ pé tí wọ́n bá tọ́jú yín bì kan bí wọ́n bá ń ṣàdúrà ẹ̀ ní mọ̀ ṣàṣẹ o ṣùgbọ́n tí wọ́n bá ń ṣépè ẹ̀ mọ̀ ṣàṣẹ ok tí wọ́n bá fi banu nísìnyí pé kí ẹnìkan o ẹ̀tọ́ fi banu fún o kó túṣọ lára kó mọ̀ lọ o yóò mọ̀ túṣọ lára yóò mọ̀ lọ tí wọ́n bá fi banu pé ọyá o kẹ́ni bá ti ń bọ̀ ta o kó pàdé ẹnìkan kó fún 10 million o kò ní lẹ́nìkan kan fún 10 million tó dúdú rákìrákì bìkínì kó tó lẹ́ ọ pé o ilé àdúrà lọ wáyé o kó gbàgbára lọ́wọ́ rẹ. bẹ́ẹ̀ bá láfikún sí tí mo fẹ́ sọ yìí ọmọ yín iṣẹ́ alumílíọ̀nù ẹni ó kọ́ ṣùgbọ́n ń tẹ fóònù ọmọ onídán ni ṣùgbọ́n ọkọ ìyàwó rẹ̀ náà mo tẹ̀ láìkí bẹ́ẹ̀ sí sọ yẹn inú àwọn èèyàn gan dùn pẹ́ sódodo ìyàwó rẹ̀ náà wọ́n jọ ń bu dán ni wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn náà ni òun náà máa bá bóyìnbó sọ̀rọ̀ wọ́n máa lo picture ló gbogbo ẹ̀ so wọ́n jọ ṣe ni ṣùgbọ́n nígbà tó yá ọmọ yẹn ò lo àkáǹtì yín mọ́ ó bẹ̀rẹ̀ sí lo àkáǹtì ìyàwó ẹ̀ ó dẹ̀ shift everything kúrò lọ́dọ̀ yìí kó dàbí ó fún yín lówó ìyàwó rẹ̀ ní ọ̀sẹ̀ ń di owó sí fún yín now ó wá di pé ìyàwó rẹ̀ wá ń lo gbẹtugbẹtu fún ntaasi sì fi tú ní báwọn kan kọjá lọ wọ́n gbọ́ lójú window tí pé Precious ọmọ lágbájá ní tí n bá ti sọ fún ọ lọ gbọ́dọ̀ gbọ́ ọ gbọ́dọ̀ gbégbèsè kankan ju tèmi Zainab tí mo bá sọ lọ àbí something like that làṣírí bá tú. kọ́kọ́ tó wá rí nínú ilé fún rẹ̀. mo bèrè lọ́wọ́ ẹ̀ pé kí lélẹ̀ ó lẹ́yọ̀ọ́nù ni ń pé torí pé tí mo ṣe máa ń bínú sóhun lòun fi lọ gbà pé kínú mi lè máa rọ̀ sóhun. ìsìnkú náà dẹ̀ máa bínú sí lóòótọ́. má ti bínú báyìí máa kọ́ kún un lé ni. it's okay it's alright. gbàtọ́ wa mú wa ní kí lè léyìí ó wá ní ẹ̀yọ́nú ni torí ọmọ bínú sóhun jù kínú ẹ lè máa yọ sóhun ọmọ bàá máa bínú tó pé nìyẹn ló fi lọ gbà á tọ ìrìn àjò owó ni wà tí ẹjọ rìn sẹwọn pé ẹ̀yin ọmọ tẹ ẹ máa ń tẹkẹ yìí náà ẹ máa ń rìnrìn àjò kí èèbò gbọ́rọ̀ sí yín lẹ́nu kẹ ẹ sọ lọ́wọ́ kankan gbọ́ ìrìn àjò owó ni wà tí ẹ ti jọ rìn. tí ò jọ ìrìn àjò kankan. sọ̀rọ̀ gbogbo àmì ìgbìmọ̀ tẹ́yẹ ẹ bá fẹ́ pè wọ́n ẹ máa fi ìkẹ́nu láti bá wọn sọ̀rọ̀ ṣé kìí ṣe pò ní. kò bá mi pè rí kò bá mi pè lẹ́yìn kí bóyá àwọn èèyàn fẹ́ send owó tó mo fẹ́ bá wọn pick kó bá mi tí bá ti sùn kó bá mi mú fóònù kó bá mi accept ẹ̀ kó jí mi pé wọ́n ti send owó ìgbà kan àwo kan kí n credit àwọn tó lówó lówó wọn lẹ́yìn yẹn ni. pẹ̀lú ọ̀tí ẹ náà.
màmá sòótọ́ fún mi dáadáa ṣé wọn náà try láti ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sà. ní ìsìn o lálàáfíà mọ́ àbí òun gbogbo obìnrin tó o bá rí ní jọ́sẹ́ náà bí lójú ẹ̀ torí pé o ti mú sẹ́wọ̀n pé fọ́tò tó mú wájú òní tí wọ́n play lórí ètò yìí ẹni tó jẹ́ ọkọ ìyàwó yẹn ọkọ obìnrin yẹn fọ́tò yẹn ọkọ obìnrin yẹn ti wá wípé kí ló ṣẹlẹ̀ fọ́tò tẹ mú wá ìbò ló ṣe jẹ́ Aláàjì Oríyọmí ẹ tí wọ́n lò ní Àgídìgbò ìyàwó tóun mọ̀ ni ìyàwó tóun èèmọ̀ so ń gbètúgbètú ìyàwó tóun ọmọ mọ̀ nkẹ́kẹ́ pẹ̀lú ọkùnrin tí ẹ mú wá yìí ṣé ìwọ náà ti wá gbà pé fọ́tò yìí kìí ṣe ìyàwó rẹ tí kìí ṣe ẹni tó jókòó yìí ní fọ́tò yìí fọ́tò ló mú wá. wọ́n máa sọ pé fọ́tò yìí. níbo ló ti rí fọ́tò òun. inú àkáǹtì àǹtí ẹ̀ ni orí TikTok àǹtí ẹ̀ ni mo ti rí orí TikTok àǹtí ẹ̀ mo ti rí tí mo ti save ẹ̀ after 6 days tí mo dẹ̀ save picture yẹn tí mo fi hàn ló sọ fún mi pé ọmọ kú ló pẹ́ mi pé ọmọ kú. ọ̀rẹ́ àǹtí ẹni ò ní òun náà mọ̀ ọ̀rẹ́ àǹtí eléyìí òun lẹ́ni tó ń wò ń kọ́ níyàwó tiẹ̀ ẹ jẹ́ àjọ wò ná ṣé wọ́n jọra wọn mékọ̀ọ̀pù ń gbà mí ẹranko ni kìí jẹ́ èèyàn ọmọ béèyàn ṣe jọra èèyàn imú àǹtí òun náà ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n imú eléyìí ga ju imú àǹtí òun lọ tó bá sì jẹ́ pé wọ́n lẹ̀ nǹkan mọ́ ni kìí ṣe pé yóò wálẹ̀ sí yóò lò òkè sí ni sórí ojú àǹtí yẹn wọ́n fẹ̀ ju ojú ìyàwó tiẹ̀ yìí lọ ojú ìyàwó tiẹ̀ yìí gùn wálẹ̀ díẹ̀ tàǹtí yẹn fẹ̀ díẹ̀ tó bá wá wo imú wọn ibi imú wọn yẹn tún fààyè gba ẹ̀rín sékélé díẹ̀ ju tìyàwó ẹ lọ àti tẹ bá wo ètè ìyàwó ẹ ètè ẹ yàtọ̀ sí ètè yẹn tá à ń wò yìí tìyàwó ẹ náà jẹ́ onípọn díẹ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ pé ọ̀fẹ́lẹ́ ó sì fẹ̀ ìwọ náà wọ́n wo tí mò ń wò yẹn o àwọn observation yóò jọ mọ̀ pé kì í ṣe ìyàwó rẹ ni o excuse me ma ẹ jẹ́ ìwé yín ní open teeth àti náà ò ní ṣùgbọ́n ààyè díẹ̀ wà níbi tí yín ẹ jẹ́ o no this is not ìyàwó ṣe ti gbé ọsẹ gbé ara wọn ọmọ Nàìjíríà ṣe rí pé ṣe rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jọra wọn ìyàwó ẹ̀kọ́ ètò so on behalf of Precious I apologize fún ọkùnrin tán wá tí wọ́n níyàwó àwọn ni wọ́n gbé fọ́tò wọn ẹ má bínú o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti lo fọ́tò obìnrin yìí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bring it down o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fọ́tò tí wọ́n mú wá kì í ṣe fọ́tò obìnrin yìí o kì í ṣe fọ́tò rẹ̀ o ẹni tó yí ọ̀rọ̀ kan gangan òun ló jókòó yìí o ẹ ṣeun ó kàn jẹ́ pé àbárí fọ́tò àǹtí náà tí yóò jẹ́ pé make-up tí ò sí make-up ń bẹ̀ ẹ jẹ́ ń wò ó ẹ ṣeun ó wà ń bì àwọn ọlọ́wà ń bì ẹ fún wa fọ́tò àǹtí tí ò ní make-up eléyìí náà ní make-up eléyìí jọ o. nǹkan tó fà gan ni tíyàwó fi sọ pé tọkọ fi sọ pé. ṣé wọ́n ni ẹ̀wọ̀n lẹ́yìn ní nà òun lélẹ́yìí ìwọ lélẹ́yìí mo dáyàn mọ́ sẹ́ni pé náà rẹ́rìn sẹ́ni pé ètè yẹn sẹ́ni pé iṣu ẹ̀kẹ́ sẹ́. That's telling me kí la wò yìí mọ́mọ́ wọ náà àsọtọ̀ wọ̀ yìí yìí ẹ má fẹ́ wọ sọ́wọ́ nù náà lè mọ́ wọ́n mọ́ wọ́n tán súùtì ni wá sí yẹ́sì tó lọ́wọ́ mọ́ tó bá gbó lọ́dọ̀ mi tó tún wọ̀ ó ti bímọ kan náà ọmọ ọdún mélòó ni. tó wà ní RVS ló wà kó tó dán kó. ń bọ̀ ló wà báyìí. sókú lóòótọ́ ni. ọ̀rọ̀ lọ́rẹ̀ sí lẹ́yìn mi ò wọ́n kọ́ mọ̀ tí ẹ kú ni mo kú ni. jọ kí ló fẹ́ fi gbẹ̀tugbẹ̀tu ṣe nínú ayé ọkọ rẹ. àti nǹkan tí wọ́n gbọ́ mọ́mí ẹ̀ náà rí nǹkan mọ́lẹ̀. wọ́n dé mi mọ́lẹ̀ oúnjẹ yẹn fi fóònù ẹ̀ sílẹ̀ ó lọ síta mo dẹ̀ gbọ́ nínú mo gbọ́ tí pásítọ̀ yẹn sọ pé àwọn ti parí iṣẹ́ ọkọ ẹ̀ àwọn dẹ̀ máa lọ gbé fún mọ́mí ẹ̀ máa lọ bá ẹ̀rí mọ́tò
ẹsẹ̀kẹsẹ̀ dẹ̀ mo pé wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo bá fọwọ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ tún padà lọ rí mọ́tò náà títà dẹ̀ pé àwọn ti sọ pé kán lọ wù àtìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ yìí ló ti di pé màmá di pé mo máa ṣọ́ kiri kó fẹ́ lọ yàgbẹ́ mú tẹ̀lé kiri ni kó fẹ́ lọ tọ̀ báyìí mú tẹ̀lé kiri tí mo tún lọ ra ladies bike àjọ ń gbéra wa kiri. kí ló dé. àbá mi kò yé mi náà. ó kè pé ọ ti sọ ẹ́ dà bẹ́ẹ̀ ni. wọ́n ti sọ mí dà wọ́n ti nà mí jà bẹ́ẹ̀ ni. sọ̀rọ̀ jàre kí ló dé tó ọ̀nà ń jà bẹ́ẹ̀ kí ló ṣe fún ọ. bọ́lá ìṣiṣẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ fáìn mo lóyún. gbẹnu sí mike gbẹnu sí mike. ìgbà tí mo lóyún so ìgbà tí mo bímọ. gbẹnu sí mike. sọ̀rọ̀ sókè ọmọ nàìjíríà fẹ́ gbọ́ ẹ kó o tó lórí kó o tó bímọ wọn bọ̀ ẹ kálẹ̀ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ a rí yín. mo bímọ gbà tó dé pé mo bímọ everything change ọ̀nà ń ṣe ìyanu mo máa ń gbàdúrà mo máa ń ṣe mo máa mọ̀ mo ṣáà pé ó change suddenly ó dé pé kò sùn lé mọ́ hòtẹ́ẹ̀lì ló ń sùn sí mo jẹ́ ní à ń pe alpha pé kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ jáṣẹ́ nǹkan tá a fẹ́ ṣe lásìkò ń pọ̀ kúkú mọ̀ pé mi ò kí ń ṣọ̀lẹ ń pé business wà lóríṣiríṣi tá a lè ṣe pé kinní kan bẹ́ẹ̀ mo ṣáà máa advice ẹ̀ wà ní ìwò ògbọ́ kinní kan pé kí n fiẹ́lẹ̀ kinní kan mi ò lè pàṣẹ fún ẹ gbà ó máa ra àwọn nǹkan ó máa ṣe nǹkan mọ́mí ẹ̀ ló máa ń sọ fún mi mo kò ní sọ̀rọ̀ fún mi níjọ́ kan mọ́ mo ní dúró ná ṣé wọ́n sọ fún mi pé létí má gbọ́ rere ní mí ni àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé o ò kí ń bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ-láya táyà pé mọ́mí ẹ̀ lọ́ máa ń sọ ọ̀rọ̀ fún mi ó wá ní à pé wọ́n fẹ́ fi ṣe surprise fún mi mo ní irú surprise wo ni táyà pé wà á ti sọ fún àwọn ọ̀rẹ́ everybody máa ti gbọ́ ó wà ní sàn kankan fún mi débi pé mo ò kí ń rójú ẹ̀ lẹ́mọ̀ mo jẹ̀ra afílẹ̀gbà tó yá mo ní à lọ́gbọ̀n nǹkan tó ń ṣe yìí kò dáa o ń pé wà lọ́ máa bóbìnrin sùn tara ló máa ṣe pé ṣé o mọ̀ pé infection ó wà nípa àwọn tó ń bá sùn ta yìí ṣé o mọ̀ pé kínní ni mo ṣáà máa fi ń sọ bẹ́ẹ̀ mo jẹ̀ máa fẹjọ́ sùn ìyá ọkọ mi náà pa pé nǹkan báyìí ẹni kì í filẹ̀ ń pọ́kùnrin ní pọ́n flex ń pé èmi lèmi máa gbójú kínní kan márùn pé ìgbà ó lábẹ́rẹ̀ tó ti dé pé mi ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé ọjọ́ mẹ́ta ó máa lọ ọjọ́ mẹ́rin ó máa lọ ọ̀sẹ̀ kan wàá rán àbúrò ẹ wá sínú ilé ń pé kó wá bẹ kó aṣọ àṣàjọ máa ń jàjà ẹ mo tún sọ fún pàǹpẹ kó jẹ ká gba ilé torí ìgbà mi wà ìyá ọkọ mi máa bẹ̀rẹ̀ sí ní máa bá mi fara lápá ọ̀lẹ ni mí èmi ò fẹ́ ṣiṣẹ́. ok ń gbé papọ̀ ni. àjọ ń gbé papọ̀ ni ń pẹ́ mi ò fẹ́ ṣiṣẹ́ èmi ò fẹ́ ṣe mi ò fẹ́ mọ̀ mo sọ fún ẹ jẹ́ ń ṣí ṣọ́ọ̀bù síta mo ò lè máa gbé inú ilé mọ́ mi ẹ kò tún expect pé kí n ṣí ṣọ́ọ̀bù síwájú mọ́ mi ẹ síwájú lè mọ́ mi ẹ kò lè work ń pẹ́ bí n pé o bọ́ńdù mi sí ibì kan ni ń pé mi ì lè ṣe rẹ̀ o ṣáàgbà onítẹ̀mí ọba ti lè ṣí ṣọ́ọ̀bù síwájú ilé ọ̀dọ̀ yín pé kò síbi tí mò ń lọ ìjọ ẹ̀gọ́ tí mo fi ń sọ̀rọ̀ pé kó ṣí snooker board o ẹ̀ ń pé àwọn kíní small bàtàn máa ń ṣí sí ṣọ́ọ̀bù o ń pé ó lè ṣe o àbúrò ẹ̀ wà ń bẹ̀ ìjọ ẹ̀ tó ọmọ ẹ̀ ń jẹ̀sán pa bọ̀dá mi tó tọ́ ni kíní kan ó ní olè lè mí èmi fẹ́ ṣí ṣọ́ọ̀bù méjì pọ̀ kíní kan I was just like ń pé ó dáa kò sí wàhálà ìjọ tó pe mẹ́yìn mi ń pé ẹ̀ ń pé èmi ò jẹ́ kọ́ mọ wọn ṣe fún wọn wọn mọ̀ pé mo wà wájú mẹ́mi ìjọ yẹn ọ̀rọ̀ yẹn ká mi lára mo jẹ́ ti kọ́kọ́ pé dáàdì Peter Sákèsí pa pé kí ló dé tó fi lọ pa notification tó ń wọlé sọ́dọ̀ mọ́ mi tó bá gba owó mo nítorí mo notice nǹkan kan ní ìgbóhùn ìgbà yẹn wọ̀nyí tí pé mẹ́mi o mo ní kí ló dé tó fi pa òní kò sí nǹkan kan mo ní wọn kì í ṣe nǹkan bẹ́ẹ̀ ń pè wàá jẹ́ kó yé wọn owó ilé owó business mi kì í ṣe owó mi owó ilé owó mi ni mo ṣàṣọ àwọn ọ̀rọ̀ yẹn gbà tó yá nítòótọ́ ó ní kí n lọ sí bank BVN ni ó lò fún money point nọ́mbẹ̀ òun ló fi ṣe money point yẹn kì í ṣe nọ́mbà mi o orí fóònù rẹ ní app yẹn wà tó yẹn pé wọ́n ló ń transfer owó ló ń ṣe everything orúkọ tèmi lọ́kàn ń gbé wá àwọn ọ̀rẹ́ ẹ̀gán máa fi ń ṣẹlẹ̀ yà ń pa orúkọ ya Peter ló máa gbé wá ṣùgbọ́n bàbá Peter ló ń lo bank mo máa ń rówó ní àkáǹtì mi ìyọrí kò sí nǹkan tó kàn mí tí n bá bẹ accept owó mi ìyówó ẹ rí àwọn èèyàn kan máa ń ní àpò yẹ kí n ṣe fún bó ṣe bówó bóyá òun dájú ní kíní kan mo sọ pé kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe ń pé owó téèyàn máa ná ó máa padà tán pàdé mo ti bímọ fún pé gbogbo nǹkan yẹn pé mi ì lè ṣe pé mi ì lẹ́mìdé gbogbo bẹ̀yẹn àṣà àjọ máa ń jà àjọ máa ń ṣe àjọ máa ń mọ̀ àjọ máa ń jà ń pé ó jẹ́ ìṣe ṣìnà òun ló ń fà á ìjà wa kò sí nǹkan méjì ìgbà tó yá mọ́mí ẹ̀ ló ti sún wọn bá ṣe jọ ń jà ń pé èdè ìjà ọ̀la ìjà ń pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń pé kí n lọ wá nǹkan ṣe sí ń pé kí nǹkan tó máa fi fẹ́ràn èmi àtọmọ mi bẹ́ẹ̀ sọ fún mi jọ ẹ̀ nìyẹn o ń pé kí n lọ wá ń pé torí kí ló dé ìjà kíní kan èmi ò kọbi ara sí mi ẹlẹ́ẹ̀kejì ó tún sọ ẹlẹ́ẹ̀kẹta ó tún wá sọ ẹlẹ́ẹ̀kẹta wọn sọ fún mi pé èmi ò kì í gbọ́ràn
ń pọ̀ wọn bá mi sọ̀rọ̀ pé mi ò jẹ́ ṣé kíní kan àwọn tó wà lọ́dọ̀ mi jẹ́ máa nà pé ẹ̀gbọ́n ń pọ̀ sọ nǹkan báyìí wà nà pé ìyọkọ yín dà ń pé tó fi lè sọ owó nǹkan yìí máa ní pé ó dà ń pé mo ti lọ. ọmọ sí ẹ rántí pé ẹ sọ lóòótọ́. màmá ìjọ ẹni kó dárúkọ tó wà bẹ́ẹ̀. èmi ò gbogbo nǹkan tẹ̀mí fẹ́ sọ lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀ ní kí n mú fóònù ọlọ́pàá gan nígbà táwa fi human rights mú mi ẹ gbogbo ẹ kó lọ́pàá ẹ pé gbogbo wọn. èmi ò lè dá orúkọ anybody sórí afẹ́fẹ́ torí àwọn ẹlẹ́lẹ́ ni kò sí nǹkan tó kàn wọ́n níbẹ̀. mo máa sọ̀rọ̀ ẹsẹ̀ lọ. so later mo máa ń lọ sí Ṣàngó dáadáa torí Ṣàngó mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di ń pọ̀ wọ oyún ìwọ́jà náà ti kàn àǹtí wòlíì la máa ń pè wọ́n so ìgbà tí mo rí wọn mo ṣàlàyé fún wọn wọn á ní smoke kan ní nǹkan tó ń fà yẹn gangan òun ni ó máa kọ́ ọ̀sẹ̀ pé kinní kan wọ́n wá ní kí n wá àwọn kinní sí gáàmù kùn wọn nǹkan tó mú yẹn mo ṣáà fún wọn so ìgbà tí mo wá fún wọn ọ ṣáà parí iṣẹ́ yẹn ìgbà tó wá parí ẹ̀ ọ ní ibi odò òun la máa rì mọ́ òní kò sí odò lọ́dọ̀ wa ń pẹ́ mo máa communicate wọn àti mẹ́ẹ̀mí pọ̀ ń pẹ́ mẹ́ẹ̀mí máa lọ dúró dé wọn ní ọjà lọ́dọ̀ wa ń pọ́ máa gbà so ìgbà tí mẹ́ẹ̀mí jẹ́ ìgbà ẹsẹ̀kẹsẹ̀ ní mẹ́ẹ̀mí tí wọ́n pẹ́ kẹ́ni ẹ̀ ṣí kọ́ ọ̀wọ́ nǹkan tí ó wà nú ẹ̀ ìgbà tẹ́ni ẹ̀ jẹ̀ ṣí ọ rí pineapple pẹ̀lú kíní ìsìgá òun lọ́ kó sí orí ẹ̀ mẹ́ẹ̀mí náà pé kí ló fẹ́ fi kíní ìṣe mú náà pé lórí ọ̀rọ̀ ọkọ obìnrin pé torí nǹkan tó ń mu àwọn nǹkan bẹ́ẹ̀ ṣá ọṣà ní pọ̀ wọn ti gbọ́ so ìgbà tó ṣáà ìtọ́ ìkíní yẹn mọ́lẹ̀ tó bá ń pẹ́ kà mo fi ṣe mo ní dìlítì máa dìlítì ṣátìǹsì yẹn kúrò lórí fóònù. ṣé igbó ni igbó ló máa mu. ó mu gbó ó mu sìgá ó mu para gbogbo ẹ̀ ló mu. so para yẹn paraga ni ẹrú. no kíní ice. ice ok. òun ni. drug ni ẹ. èmi ò tiẹ̀ mọ̀ ṣáà mọ̀ fún fà. èyí báyìí mẹ́mi ò ṣáà jiyàn so ó jẹ padà ìṣàtìǹsẹ̀ lórí fóònù mi ó ní à ń pé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ kí ni mo fi kí ni ìtumọ̀ ilé kíni kan méje náà pé torí kó lè bá dáa náà ní pé gbogbo bó ṣe ń ṣe yìí ń pé mi ì nífẹ̀ẹ́ sí i òun náà ní pé mi ì jẹ́ fẹ́ nǹkan tó yẹn pé bóyá èèyàn máa fi re èèyàn lẹ̀ èèyàn máa fi gbẹ lọ́lẹ̀ ọkùnrin ilé lọ́tọ̀ ń pé ṣòmọ́ pé nǹkan burúkú ni àti inú oyún ló ti ná mi ó níjọ́ yẹn tó ná mi ọmọ ọ̀rẹ́ ló power bank. iṣẹ́ kí lọkọ rẹ ń ṣe. ó kọ́ṣẹ́ glass cutter ó kọ́ṣẹ́ engineer ó jẹ́ ìṣe yahoo. ó kọ́ṣẹ́ glass cutter. kò tí ì ṣe freedom. ó kọ́ ni. kò tí ì ṣe. ó kọ́ṣẹ́ engineer. ó kọ́ ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n èyí tí ń ṣe gangan ni yahoo. òun ló ń ṣe. kó o tó fẹ́ ló ti ń ṣe yahoo. kí n má parọ́ kí n tó fẹ́ ó ti ń ṣe oníbàwọ̀ lè fẹ́ ṣe freedom mo ní very soon òun máa ṣe kan tó sọ fún mi nìyẹn. ó mọ̀ pé ó ṣe yahoo kó tó fẹ́. mo mọ̀ ní ìlẹ̀ parọ́ yẹn. it's alright. so ìgbà tí. bó lè lè ti jẹ mo ti mọ èyí tí wọ́n ní mọ́mí ẹ̀ nìmọ̀lẹ́ bó lè lè. ele òun ló ń lò bẹ́ẹ̀ ni ìjọ yẹn ike white yìí òun ni ó wà lọ́wọ́ òun lèmi lò kí ní àwọn ẹ̀yọ́nú òòtán máa ń pò mọ́ orí yẹn òun ní òun ló sọ sínú ẹ̀ lẹ́jẹ̀ fi róòpù mi tí ìjà bá ṣẹlẹ̀ tí n bá fẹ́ sọ wọn ò ní jẹ́ kí n sọ̀rọ̀ wọn ò ní jẹ́ kí n sọ̀rọ̀ wọn lọ́ọ́ máa sọ̀rọ̀ ọwọ́ tí wọ́n gangan ló máa borí tán máa pariwo lémi lórí tẹ́pọ̀ ọ̀rọ̀ tí wọ́n gangan ló máa borí. mo gbọ́dọ̀ gbà yẹn kan tí mò ń wò nípa ọmọ tó sì dà wá pọ̀ ń pé kí n má sọ̀rọ̀ kí n máa wò òun ní ẹni mo gbé yín lọ sí woman rights ó wá sọ́dọ̀ wa fine ìgbà tó wá sọ́dọ̀ wa sọ́dọ̀ ló kọ̀ change ó ní kí n máa tẹ̀lé ẹ lọ mo ní how come tí máa ṣe tẹ̀lé ẹ lọ ó ì tí change mo ní ìwọ kọ́ ló máa sọ fún mi pé ó change. it's alright ẹ bá ń jẹ́ kí báàgì yẹn lòkè lọ sọ́dọ̀ màmá tí wọ́n jẹ́ ìyá Zainab. ẹ káalẹ́ màmá. ẹ káalẹ́ olóòtú. yes ma ọmọ ìlú wo ni yín mà. wọ́n láti Ọ̀ṣun. níbo. Ọ̀ṣun. mo rò pé ẹ ní Ọ̀ṣun. Ọ̀ṣun. Ọ̀ṣun is a state. ìlú ni mo béèrè. Ọmọfẹ́ ní. yes. pẹ̀lẹ́. ọmọ bùlú wo ni bàbá rẹ̀. Abẹ́òkúta. Ifẹ̀. Abẹ́òkúta. Abẹ́òkúta. ẹ̀yin ìyá Ìbàdàn.
Ifẹ̀, Abẹ́òkúta, Ìbàdàn, gbogbo ìlú mẹ́rẹ̀ẹ̀rin ní Yorùbá. Ẹ̀yin lẹ ràn ọmọ yìí lọ́wọ́ láti bá gba kinní tí wọ́n wá gbé fún sílẹ̀, èyí tí ó fi ní ọkọ òun mu sìgá, ó mu nǹkan tó sọ lẹ́ẹ̀kan. Wọ́n pè mí ní ọjọ́ yẹn, nọ́mbà yẹn pè mí láti ọjà Àfọ̀, Ìfọ̀làngbé. Nígbà tó pè mí, ó ní kí n wá, mo ní mẹ́sẹ̀jì, mo dé ọjà, mo níbo ló wà, ó ní ọjà Àfọ̀, mo dé ọjà Àfọ̀, àṣà lókèétì wọn á wò ń pé mi mẹ́ni rí. Mo wá ní pé kí ni nǹkan tó ṣẹlẹ̀, ó ní látọ̀dọ̀ ọmọ mi Peter. Mo ní ṣé kò sí ìyọnu, ó ní kóun gbé kinní fún mi, mo ní kí ni nǹkan náà tó ní kó gbé fún mi. Ó wá tú nínú polybag, ó jẹ́ pineapple. Nígbà tó tú pineapple yẹn, kíní igi orí pineapple tó máa ń ní ègún yẹn ó wà níbẹ̀. Wọ́n kó kíní sìgá tán mu kù pẹ̀lú igbó tán mu kù, wọ́n kò lè lórí síbẹ̀. Tí mo bá parọ́ ìṣẹ̀dá orí mi, mo wá pe ọmọ mi, mo ní kí ni ìtumọ̀ nǹkan tó ní kán gbé fún mi. Ó ní pé tìtorí dáàdì Peter pẹ̀lú nǹkan tó mú pé kí n máa lọ lé pé ó tí odò wọ́n ní káwọn rí sí but kò sódò ní ọ̀dọ̀ àwọn, lòún ṣe ní pé kán wá gbé fún mi. Nígbà tó dẹ̀ ni pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, before kí ọmọ yìí tó gbé kinní yẹn fún mi, màmá náà dúró yìí, ìṣẹ̀dá kó dájọ́ láàrin mi àti mo pè yín, mo ní màmá ọmọ mi ti bímọ fọmọ yín, mo ní nǹkan tọ́mọ yín mu ó ti pọ̀ jù, ẹ jẹ́ kí a rin ìrìn abiyamọ láre. Mo ní mi mọ aláàfà, mi mọ ilẹ̀ wọn pè, mo ní but àwọn wòlíì wọ́n lè gbìyànjú fún wa, ẹni kí n béèrè. Nígbà tí mo béèrè, mo jíṣẹ́ fún màmá pé mo ti béèrè lórí nǹkan yìí, kò ń ṣe pé mo sọ fún yín pé sílé kan náà àwọn máa gbà àbí sílé méjì, ẹni ẹ̀ ti gbọ́ ń pé tó bá ti yá ń pé ẹ máa jẹ́ kí n mọ̀. Mo kọ̀ ṣe kíní ìkejì, ìkẹta, ìkẹrin, ó pọ̀ṣù kan mo wá mo wá pe màmá padà ń pé màmá ń pé ọ̀rọ̀ tá a dìjọ sọ nípa ti ọmọ wa Bàbá Peter, màmá ní àwọn ò tí ì ráyè ń pé kò tí ì yá. Mo dákẹ́, tí n bá ti parọ́ ìṣẹ̀dá yín kó fìyà jẹ mí. Bọ̀ tí n bá ti parọ́ kí n lọ lálàáfíà. Bàbá olóòtú, ogun ló ń sin ní mú èpè kì í jì níyà, onígbàgbọ́ débẹ̀. Sọ́ngbà tí mo wá sọ bẹ́ẹ̀ sí eléyìí tó wá padà pè mí tó ní kán gbé kinní yẹn fún mi, mò ń wò yí pé orí àwọn àtìyàwó ọmọ wọn mọ́ lù, torí ní stage kan ọmọ mi ò kí ń kí mi, ó náà ti fi yọkàn ṣe yá òun. Ìdí àti ìtumọ̀ tó jẹ́ kémi gbà nìyẹn pé orí wọn mọ́ lù, torí stage kan kò kí ń kí mi. Orí wọn ṣe fún mi. Ń pé wọ́n ti wọra. Torí stage kan ọmọ mi ò kí ń kí mi torí ìyá ọkọ ẹ̀. Ń pé òun fi ìyá, ó ní ó pé òun fi ìyá ọkọ ń ṣe ìyá òun. So nǹkan tí mo mọ̀ nípa nǹkan yẹn ni sà. Nígbà tí ọmọ yín tán gbérù nǹkan bẹ́ẹ̀ ránṣẹ́ sí yín tó jẹ́ pé lórí ọkọ rẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ẹ sì sọ lẹ́ẹ̀kan pé ẹ mọ àfà. Bẹ́ẹ̀ni. Ẹ mọ aláwo. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹ mọ àwọn wòlíì. Bẹ́ẹ̀ni. Kí ló dé tẹ́ ẹ pé ìyá tó jẹ́ pé òun ló ní ọmọ ní táìmù yẹn pé nǹkan báyìí ìrìn àjò tá a ní kẹrin jò ní ìyàwó rẹ̀ gbégbèsè kan báyìí o lórí ọmọbìnrin yìí o lórí ọmọkùnrin yìí o so that kò fi ní di ti yín nírú èní pé ẹ lọ rí mọ́lẹ̀ kí ọmọ yín ó lè máa gùn bí ẹṣin káàkiri ayé ni. Òun náà ni mo ti sọ yìí pé ọmọ yìí ó sọ yìí pé òun màmá ń pé ó ti pe òun ló jẹ́ kó ń gbé ìgbésẹ̀. Still náà. ń pé mi ì pé màmá. Ẹ ti pé màmá tí màmá ò dáhùn. Bẹ́ẹ̀ni. So ìgbà tí ìyá obìnrin wá jẹ́ pé ìyàwó ló gbé ìgbésẹ̀ nígbà tí ìyá ò dáhùn yìí tó sì jẹ́ pé ẹ mọ̀ pé kì í sọ ọmọ yín nítorí irú òní ó yẹ kẹ́ ẹ pé màmá. Mi ì pé màmá, mi ì lè parọ́. Ó yẹ kẹ́ ẹ pè wọ́n. Ìgbà tó dẹ̀ ni pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ lórí kinní yìí tán ni pé bóyá òun ló ń dààmú ẹ̀ àbí nǹkan kan pé bóyá fi dè mọ́lẹ̀ ni mo ní Ọlọ́run gbà mí.
bàbá ọmọ yìí ní pé kí n lọ wù torí àwọn àti ẹ̀ wọ́n jọ máa ń sọ̀rọ̀ àwọn náà máa pè fẹ́ni tí ń bá ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ní kí n lọ wù kí ní ẹ̀mú dẹ̀ lọ tí n bá parọ́ kọ́lọ̀ tún dájọ́ mi. ẹ̀yin náà lè bá wọn bò mọ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ó ní etí odò ní ọ̀dọ̀ wa ń pé kò sí odò ní ibi tí àwọn ń gbé. kò ní wàá bò mọ́lẹ̀ fúnra rẹ̀ ẹ̀yin lè ń bá wọn bò nǹkan nǹkan tí mọ́lẹ̀. mo mọ̀ nìyẹn so mo sì lọ wú kinní yẹn mo padà lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì ń pé ẹ jọ̀ọ́ mo dáràn kan báyìí ń pé ẹ jọ̀ọ́ nǹkan báyìí lọmọ mi gbé fún mi ń pé nípa ọkọ òun ń pé ó ní pé wọn wòlíì tẹ̀ sọ fún kẹ́ tó lọ rí ń pé ó mu nǹkan bá jẹ́ wòlíì ni ń pé ó mu nǹkan náà yọ ẹni tí yẹn ṣe ń pé ó sì ní pé kí n bá òun try láti rí nǹkan tán ní pé kóun bá òun rì mọ́lẹ̀ àwọn wòlíì yẹn dẹ̀ ṣe prayer sí àwọn méjì ni wọ́n ní pé kò sí nǹkan kan mo ti yọ tí mo fi lọ bèrè sí gbàtẹ́ padà tí wù tẹ́ ìbàjẹ́ wa. yọ kán lọ bulẹ̀ wá ń ta kájọ búra lórí ìlú. ìgbà tó yẹ pé wọ́n ti fẹ̀sùn kàn yín pé ẹ rí nǹkan mọ́lẹ̀ ìgbà tẹ́ ẹ yọ náà yẹ kẹ́ ẹ jẹ́ wọn rí i. wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi gbà yín. ìwọ wá ní aláwọn ebi wọn ló ní bí wọn náà lọ sí ìyá rẹ sì ni mẹ́jọ jàre kí wọ́n rí i ní you don't get it ìwọ kọ́ náà fẹ́ convince ìwọ kọ́ náà fẹ́ yé pé àwọn ò ṣe àwọn ni so àwọn ló yẹ kán rí ok bó ṣe jẹ́ nìyẹn. láftẹ̀ tó tún jà tó wà ń padà bẹ̀yàwó ẹ̀ nílé mo pè é mo ní precious mo ní nǹkan tí wọ́n ní wọ́n rì mọ́lẹ̀ pé ń wọ́ọ̀rì ẹ̀ mo ní mo ti lọ bèrè lórí ẹ̀ mo náà ní kò sí nǹkan kan níbẹ̀ mo ní but ń pé ìwọ náà nǹkan tó ń rìn lọ límìtì ẹ̀ díẹ̀díẹ̀ ní nǹkan lẹ́yìn ń fi sílẹ̀ o mo ní but ọmọ ìkùnrin òun nìyí tí bá ti parọ́ ọmọ ẹ̀sẹ̀ dẹ́ kó dájọ́ fún mi o bó tí n bá parọ́ ọmọ ẹ̀ kí n lọ lálàáfíà ó ní o ti mú mọ́mí Peter lọ sí ọ̀nà 3 tẹ́ ti lọ bèrè lórí ẹ̀ ń pé tán bá máa sọ dáadáa kó jọ sojú wa tiẹ̀ tán bá tún máa sọ dáadáa kejì kó jọ sojú wa tiẹ̀ kó má wá délé wá sọ fún yín pé wọ́n sọ pé nǹkan burúkú ni ó ṣe sí ẹ ń pé bọ̀tì ọ̀nà 3 tí ẹ dé the same thing náà sọ yí pé nǹkan tí grandma ń gbé káàkiri pé irọ́ ni tí n bá parọ́ ọmọ ẹ precious wọ lójókòó yìí o ìṣẹ̀dí ẹ̀ kó má fìrè fún mi bọ̀ tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ tó bá sọ fún mi pé ọ̀nà 3 tó bá ní pé ọ̀nà 3 lẹ lọ ní inú ilé mi ní orí dáínì báyìí ló dúró tó ti ń bẹ̀bẹ̀ níjọ́ tó fẹ́ sign undertaking ń pé ò ní na ọmọ ẹ̀ mọ́ fún bàbá ẹ̀ o. It's all right, mama. gẹ́gẹ́ láago mẹ́wàá. Ti Zainab, ta ló bá yín ṣe kínní? kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe torí ń pé kí ni ṣẹ́ni tí ò rí tèmi rò àbí ẹni tó yẹ pé àti fún mi lówó gọ́ńdà mi a máa fi fa wàhálà ni bẹ́ẹ̀ ni tó bá jẹ́ fún mi lówó náà ó máa gba almost ìlàjì ń bẹ̀ nínú owó tó bá fún mi ó máa gba almost ìlàjì nínú owó tí ó bá fún mi mi ì jẹ́ kí n bá fà so kí wàá mo wá fẹ́ fi ṣe ohun rẹ̀ ìjọ yẹn bó ṣe gbẹ báyìí. Kí ló máa fi ṣe? ó fi ń bá client sọ̀rọ̀ ìdí èmi ò kí ń bá pe client ó dẹ́ni tó ń bá pe client. Ta ló ń bá pe client? mi ì dá ọkọ ènìyàn tó kò lè fi tiẹ̀ kó fi kó bá tẹni lẹ́nu. Okay. so ó lẹ́ni tó ń bá pe Ó client. fi máa fi bá client sọ̀rọ̀ ni. ó máa fi bá client sọ̀rọ̀ ni. ìjọ yẹn bó ṣe gbé kínní ike yìí báyìí ní ibi iṣẹ́ ibi wardrobe wa kò kí ń ṣe nǹkan tó bó ṣe kọ́ ṣe gbé báyìí kíní ògì tó wà nù kẹrẹ ló ń bèèrè pé kí lélẹ̀ ni mọ́mí ẹ̀ sáré gbà lẹ́ni nǹkan tó fi báyọ̀ ọmọ mi jẹ́ lélẹ̀ yìí àwọn sáà ń kókò gbọ́tọ̀dọ̀ wọn mọ́ máa káwọ́ ìgbéra máa ní àkíní pé ìdodo ni mo fi ń pa. Ẹ̀rí wà ń bẹ̀rẹ̀. Kí ni ẹ̀rí tó wà ń bẹ̀? ní on the 22 oṣù kẹfà tí wọ́n gbé ọmọ lọ́dọ̀ mi ọlọ́pàá wọn sọ báyìí níwájú ẹ̀ ó ní pé òun fi ń ṣe ẹ̀yọ́nú ni nọ́mbà ọlọ́pàá yẹn bẹ́ẹ̀ bí ẹ pè é sìn. Èwo ló fi ṣẹ̀yọ́nú? kíní ògì tó wà nù kèlè mi fi ń ṣẹ̀yọ́nú nǹkan tí ò kì í fẹ́ jẹ́ sọ̀rọ̀ gbà yẹn ọmọ tí ó wà láàrin wa ni kò kì í fẹ́ jẹ́ Ló sọ̀rọ̀. fi gbà kí wọ́n parọ́ mọ́ wọ. no ìgbà tẹ́ ṣe prógámù yìí ni mo yẹ̀ṣẹ̀ yìí kíní dáadáa o bẹ́ẹ̀ kíní ṣáwọn kan ló ń dì kiri ni ṣe báwọn ló ń dì kiri. Bọ̀ inú ilé ni olóòmọ tó fi ń ṣe. bẹ́ẹ̀ ni Tó fi ń bá client sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni Ṣùgbọ́n ò rí dáadáa. no ń pẹ́ ìgbà àtijọ́ tó ti gbé
mi fi ojú mi báyìí rí fún ara wọn lọ́ǹdì kiri tó máa gbé síbi ọyàn báyìí ìjọta lọ sọ́dọ̀ human rights ọgbẹ́ dọ́dọ̀ human rights níbi ọyàn báyìí yìí so mẹ́mi náà ń padà bèèrè lọ́mú pé ń gbọ́ àfọ̀ṣẹ mo ní kí mo fẹ́ fà àfọ̀ṣẹ ṣe ń pẹ́ ṣé mo fẹ́ fi gbowó lọ́wọ́ èèyàn àbí mo fẹ́ gbé lọ sí báǹkì tí mo fẹ́ fi gba owó ní mẹ́mi náà ń pé ó ti sú àwọn. ó àgírí lọ́dọ̀ ọlọ́pàá pé wọ́n ló ní náà. a ní kí ni mo kí ni yìí pé mo fi ń pàdòdò dé mi ò sọ fún wọn pé mi ń lo àfọ̀ṣẹ o. kí fún wa ló fi ń pàdòdò. ọmú ike orí yẹn jáde. orí yẹn. orí tó fi ń pàdòdò iṣẹ́ kí ló ń ṣe. ọ ní ẹ̀yọ̀dún ló ń ṣiṣẹ́ fún. níbo ló ti ṣe. ọ̀dọ̀ woman tó bá mi ṣe kinní pineapple yẹn ló bá mi ṣe kinní orí yẹn. o lè sọ pé wòlíì ni. bẹ́ẹ̀ni. sórí orí sórí orí sórí máa gbọ́ sórí kinní àfọ̀ṣẹ àtòrí wọ́n ṣe papọ̀ ni sórí àfọ̀ṣẹ yìí wọn kì í dá gbẹtúgbẹtú wọn kàn kì í dá jù sílẹ̀ lásán iṣẹ́ gbígbóná tán máa ń kìbọnú òrí ni tí kò bá sí nínú òrí wọn ò bí ẹni yẹn dá láti kàn mú ẹni àwò kó máa lò ó ìdí tó fi wà nínú òrí nìyẹn bóyá o ní another one tó fi ń pàdòdò kò lè jẹ́ wàá rí i pé òrí gan àti kínní wọ́n ti jọra wọn wọ́n ti dàbí nǹkan kan náà. You are still hiding so many things. So nígbà tó ń sọ̀rọ̀ nígbà tó ọ̀rọ̀ yẹn smooth mo understand nígbà tí ò fẹ́ smooth mo understand kí ló ṣẹlẹ̀ ìrìn àjò owó lẹ́jọ́ rìn débi pẹ́ ń lo eléyìí. èmi àti òjò ìrìn àjò kankan ìgbà tí mọ́mí ẹ̀ bẹ̀rẹ̀ fìtìnà tí ó kàn mí kíní kan mo jẹ́ sọ fún ẹ pé alpha pé kíní nǹkan tó ń ṣẹlẹ̀ pé èmi náà ò fẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó mú lọ sọ́dọ̀ pásítọ̀ sílẹ̀ kan pásítọ̀ yẹn pray gbàtọ̀ pray tán ọ ní kò sí nǹkan kan ń pọ̀ ní àwọn ìgbésẹ̀ kan tó máa gbé fúnra rẹ̀ tó máa ṣiṣẹ́ yẹn mo bẹ̀ ọkọ mi títí pé ó ò jẹ́ ṣe nǹkan yìí wọn ò ní pé kò mọ́ owó wá wọn ò ní pé kò ṣe ń pé ṣe nǹkan yìí kíní kan ó ò dàmí nù ìgbà tó jẹ́yà. ọya ẹ̀yin kò ní kámẹ́rà gbé sí jẹ́ kán rí kíní tó ń pè lórí yẹn àti kíní àfọ̀ṣẹ yẹn ẹ lo plain paper ẹ máa lo ẹ gbé dúró kó dúró ń bẹ̀ wàá jẹ́ kán rí inú ike yẹn àti inú kíní yẹn ó yá mo gbọ́ yín mà. so oúnjẹ ní dáadáa bí ọ̀dọ̀ àfáàtà tún lọ náà nǹkan tá àfáà yẹn sọ fún un àfáà yẹn náà pé bí mo tẹ̀ ṣe débẹ̀ bá ṣe jọ débẹ̀ àfáà yẹn náà pé báwo mo yẹ jẹ́ sí ó jẹ́ náà pé ìyàwó òun náà náà pé ó tọ́jú ọmọ ìpè yẹ kọ́ ọmọ yìí rí báyìí pé kìíní kan. ọ̀dọ̀ àfáà tí wà àti ẹ̀jọ̀ lọ. bẹ́ẹ̀ ni tó bá dàbí rọ́. ń bọ̀ ọ̀dọ̀ àfáà yẹn. ìkí àtọ̀là ni àfáà yẹn wà. kí lè lọ ṣe ń bẹ̀. ìgbà tí ìjà ń ṣẹlẹ̀ tẹ́bí ti ń ṣẹlẹ̀ ó lọlé wọn ó gbé àwọn ẹbú kan wá nínú orí tó ń fún àwọn ẹbí yẹn sí. máa sọ ó lò fún 7 days ó bẹ̀rẹ̀ sí ń fi sínú atẹ́gùn fún ara ẹ̀ náà ló ń sọ fún mi pé kí n mú òun lọ sọ́dọ̀ àfáà tí mo máa ń lọ ní ìkí àtọ̀là yẹn kí n mú òun débẹ̀ mo ní kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ mi kọ́kọ́ fẹ́ mú lọ wọn yà jẹ́ ká jọ lọ ká lọ sí. kí ló dé tó fẹ́ yàwó. tí mo fẹ́ yàwó lọ́gbọ́n ọkùnrin tó wà ń ta nìsín almost of them yahoo ni. Yes, no, mo lè parọ́ now. So ìgbà tí mo jẹ́ nípa náà ti ṣèyanu fún ẹ ẹbí dẹ̀ mo make good plan fún kì í ṣe pé bóyá mo sọ pé ó yá já lọ ṣe ìtaláwà já lọ náwó já lọ láti. ìtajà ìjọba ń bí lóhùn pé ṣé mi ìsán ìdòwò ṣọ́ọ̀bù sí rí mi ò fún ẹ lówó ṣọ́ọ̀bù ibo ló kó sí o freedom ẹ mo ṣe freedom fún ẹ gbogbo orí sọ gbogbo ẹ owó ṣọ́ọ̀bù yẹn o ní o send ìjọ tó send owó sí mi o send 80,000 naira sí mi o ní kí n ra food stuff sílé nǹkan tó sọ ni mo ní owó tó kún kí ni ká fi ṣe o ní kí n tọ́jú ẹ̀dá níná nǹkan tó sọ ni freedom tó ní o ṣe o ra aṣọ fún mi o jẹ send 50,000 naira sí mi n pé kí n fi ra chicken fún àwọn tó ń bọ̀. Are you proud of your daughter tonight? Huh? Are you proud of your daughter tonight? Say you are proud of her. Ọmọ yín ní kò sọkùnrin kankan láyé mọ́ ju ìyàwó lọ. Sir? Ọmọ yín ní kò sí ọkùnrin kankan láyé mọ́
ju yahoo lọ. àwọn ló mọ ibi tó rìn dé iṣẹ́ ló lọ ṣe torí ó fẹ́ ṣe freedom ni ó ti lọ sí school a ti ránṣẹ́ fún ẹ kó o ṣe freedom òun ló kù ó lọ ṣiṣẹ́ ibi iṣẹ́ yẹn tó lọ tẹ́ ti pàdé ni mo ti rí pé ó change sí mi mi lè bọ́mọ̀ mi sọ̀rọ̀ kó gbọ́rọ̀ sí mi mọ́ nígbà tán ti pàdé tí n bá ń ba sọ̀rọ̀ ó máa wò mí lókèlókè ó ní mo tún sọ lẹ́ẹ̀kan yẹn fún yín pé ó sọ fún mi ńgbà tí oyún ti dé ńgbà tó sá lọ mo dààmú débi pé ọjọ́ 9 náà tó mú wálé mò ń pe nọ́mbà ọmọ mi. ṣé ẹ fẹ́ gbọ́ òdodo tó wà ń di ọ̀rọ̀ yìí màmá ẹ mú bọ̀ lọ́dọ̀ yín máa padà ẹ gbé microphone fún mọ́mọ́. Yes sir. màmá Yes sir. kí lẹ fẹ́ gan tẹ̀ fi wá tí sórí mo fẹ́ náà ni wípé ọmọ ti kú mo dẹ̀ ti gbà fọlọ́run àmọ́ kí wọ́n tú ọmọ mi lẹ̀ bí fẹ́ bó ṣe wà yìí kò sóbìnrin kankan tó jọ tó ẹ bá rí báyìí kò sóbìnrin kankan tó jọ lójú àfi Zainabu kí gbogbo ọmọ Nàìjíríà gbà mí kán bá mi tú ọmọ mi lẹ̀ tí mo bá wà nìyẹn. ṣé wọ́n fẹ́ ṣé ẹ lè fẹ́ ra yín padà. ó ti lóbìnrin tó ti lóyún fún gbogbo èèyàn jẹ́ ìjọ Zainabu jọ ìpè mi àti ẹ̀jọ̀ jà láti òdìdí Abẹ́òkúta ó gbé olóṣó lọ sí inú ìyànà yẹn sí mọ́mí ẹ̀ gangan ọlọ́ba gbé olóṣó yẹn pé kó máa bọ̀ nínú subhanallah subhanallah truth lélẹ̀ kì í ṣe subhanallah nǹkan mo confirm ẹ̀ fún ara mi báyìí kì í ṣọ̀rọ̀ wọn ni wọ́n pé fún ara yín lẹ gbé ọmọ ilé fa ọ̀kadà gbé ọmọ yẹn pé kó kàn máa wà bọ́ tí ilé tí a wà n pé kó máa bọ̀ ní ọ̀dọ̀ yín. wọ́n wà tó wọ́n ta ní olóṣó tó ọmọ tẹ́mi ò mọ̀ rí ẹni kí là ó fa ice. abẹ́ yìí o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àbọ̀ yìí máa fi lè gbà sókè pé torí pé ká lè wà bákan náà kí mẹntálítì wa jọ lè wà bákan náà lòun fi ń gbà bọ́ọ̀fù lọ́wọ́ tèmi. ìwọ oríṣiríṣi. kọ́ jẹ́ ká lọ mú mẹ́rin dàla ẹni tó bá parọ́ ó yẹ nà wọ́n gọ́gọ́ fún ara rẹ̀ lónìí bẹ́ẹ̀ mi ṣe máa ń wà sí ẹ́ ń pẹ́ bóyá torí nǹkan tó ń smoke. wọ́n ìjọ yẹn tàbí lọ sọ́dọ̀ wọn títí mo ò bóyá mọ nǹkan tó ń ṣe. torí owó ló fi fẹ́ ẹ máa gbọ́ mi. nítorí owó ló fi fẹ́. ẹ bí wọn lẹ́yìn pé kí ló ní ìgbà tí mo fẹ́. tọ́jú. ẹ máa gbọ́ mi. pé kán dá ọmọ yín padà. kán dá ọmọ mi padà. àjẹ́ ikú tó pọ̀ mọ́ mi nǹkan tó pọ̀ mọ́ mi fẹ́ mọ ikú tó pọ̀ mọ́ mi. ok kán dá ọmọ yín padà. ọjọ́ Tuesday ló pè wá pààrọ̀ ọmọ òòyà láago 10 mo dẹ̀ pé padà ń gbọ́dọ̀ aago 3. sọmọ yẹn kúrò sọ́ni. olóòtú ọmọ yẹn ti kú lóòótọ́ ọjọ́ Monday ni ọmọ yẹn ló bẹ̀rẹ̀ ló ń lọ mú láti lọ ra ẹjọ́ ẹgbẹ́ kínní yẹn kí àwọn ọmọ Nàìjíríà gbọ́n kò sí. ọjọ́ Monday la rí pé ọmọ yẹn ó ń lọ ọjọ́ Monday la rí pé ọmọ yẹn ó ń lọ tó bá ti fẹ́ ṣe yín ó máa lọ kọ́tíkọ́tí tí ẹnu ẹ̀ máa hit asapọ̀ kẹnu ẹ̀ píkà gold lògùn tá a kọ́kọ́ lọ rà fún ìgbà tó di Tuesday láàárọ̀ wọ́n ń wò yí pé jẹ́ kí n bá fi oògùn malaria kún mo lọ ra masquin mo ra kí lorúkọ oògùn tí ń jẹ́ tó máa powder ni tó máa ń dilute yẹn mo ra kí lorúkọ ẹ̀ fún oògùn ẹ̀jẹ̀ liquid iron nígbà tí mo dẹ̀ ra gbogbo ẹ̀ tó máa dọwọ́ sàn mọ́ rọ̀lẹ́ mo sí agbo wọ́n ní kí n ṣàgbá fún àti èélá fún àti èkejì ẹ̀ tó wà lọ́dọ̀ mi so mo láti sè é òun ni mo wẹ̀ fún mo ṣe wẹ̀ fún tó mo wọ ṣòkòtò fọmọ yẹn mo ní ó yà kàn bá mi gbòòrò ẹ̀yìn mú mo dá dúró mi jèrè lọ síbi iṣẹ́ tó rẹ́ nílé ẹ̀kọ́ ni ó wà.